ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Oore ọ̀fẹ́ tí kò lẹ́gbẹ́. Oore ọ̀fẹ́ mi tó fún ọ. Ọ̀fẹ́ mi tó fún ọ. Ẹ kú dédé àsìkò yìí gbogbo ènìyàn tó ń wù mí láti lé. Orúkọ mi ni àlùfáà Abíọ́dún Adékúnlé Adékòjọ láti ìjọ Divine Grace Baptist Church Bàkó ní ìlú Ìbàdàn. Ẹ kú àbọ̀ fún orí ọ̀fẹ́ fún ọjọ́ òní. Orí ọ̀rọ̀ wa ní òní òun ni àwọn ọ̀tá ìpín tó lógo. Bíbélì wa ó wà nínú ìwé Ẹ́kísódù orí ìkíní á ka ẹsẹ̀ ìkẹẹ̀dógún títí dé ẹsẹ̀ ìkejìléníogún. Ẹsẹ̀ láti rántí wa ìyẹn ó wà láti inú ìwé Ẹ́kísódù bákan náà tí a kà yìí orí ìkíní ẹsẹ̀ ìkẹrìnlélógún. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá, a dúpẹ́ lọ́wọ́ yín torí pé ẹ dára sí wa. A dúpẹ́ nítorí pé lónìí ẹ ó bá ayé wa pàdé, ẹ ó sì sọ̀rọ̀ sí ayé wa. Ọlọ́run, a fẹ́ rí yín, ẹ sọ̀rọ̀ sáyé wa. Ọ̀rọ̀ yín kó yé wa, ọ̀rọ̀ yín kó yé wa. Jésù Olúwa wa. Àmín. Gẹ́gẹ́ bí mo ṣe sọ fún wa wípé orí ọ̀rọ̀ wa ni àwọn ọ̀tá ìpín tó lógo. A kà láti inú ìwé Ẹ́kísódù orí kìíní ẹsẹ̀ ìkẹẹ̀dógún títí dé ìkejìlélógún. Ó kà báyìí pé mo kà láti inú ìwé ẹ̀ka ti ìròyìn ayọ̀. Nígbà tí ó yá, ọba Egypt pe àwọn obìnrin Hébérù tí wọ́n ń gbẹ̀bí tí orúkọ wọn ń jẹ́ Sífírà àti Púà. Ó sọ fún wọn pé nígbà tí ẹ bá ń gbẹ̀bí fún àwọn obìnrin Ísírẹ́lì tí ẹ sì rí pé ọmọ tí wọ́n fẹ́ bí jẹ́ ọkùnrin, ẹ pa á, ṣùgbọ́n bí ó bá jẹ́ obìnrin ni ẹ dá a sí. Ṣùgbọ́n àwọn agbẹ̀bí náà bẹ̀rù Ọlọ́run, wọn kò tẹ̀lé àṣẹ tí ọba Egypt pa fún wọn pé kí wọ́n máa pa àwọn ọmọkùnrin tí àwọn obìnrin Hébérù bá ń bí. Ọba Egypt bá pe àwọn agbẹ̀bí náà, ó bi wọ́n pé kí ló dé tí ẹ fi ń dá àwọn ọmọkùnrin tí àwọn Hébérù bí sí? Wọ́n dá Fáráò lóhùn pé àwọn obìnrin Hébérù yàtọ̀ sí àwọn obìnrin Egypt. Wọ́n lágbára, wọ́n a sì ti máa bímọ kí á tó dé ọ̀dọ̀ wọn. Nítorí náà Ọlọ́run ṣe àwọn agbẹ̀bí náà dáradára. Àwọn ènìyàn Ísírẹ́lì ń pọ̀ sí i, wọ́n sì ń lágbára sí i. Nítorí pé àwọn agbẹ̀bí náà bẹ̀rù Ọlọ́run, ìdílé tiwọn náà pọ̀ sí i. Fáráò bá pàṣẹ fún gbogbo àwọn ènìyàn rẹ̀ pé gbogbo ọmọkùnrin tí àwọn Hébérù bá bí ẹ máa gbé wọn sọ sínú odò Náílì, ṣùgbọ́n kí ẹ dá àwọn ọmọbìnrin wọn sí. Ẹsẹ̀ tí a ó tẹnu mọ́ nínú ọ̀rọ̀ wa lénìí ẹsẹ̀ ìkẹrìndínlógún yẹn ni. Ó kà pé nígbà tí ẹ bá ń gbẹ̀bí fún àwọn obìnrin Ísírẹ́lì tí ẹ sì rí i pé ọmọ tí wọ́n fẹ́ bí jí ọkùnrin, ẹ pa á, ṣùgbọ́n bí ó bá jẹ́ obìnrin ni ẹ dá a sí. Gẹ́gẹ́ bí mo ṣe sọ wípé orí ọ̀rọ̀ wa òun náà ni àwọn ọ̀tá ìpín tó lógo. Mo fẹ́ kí a mọ̀ pé nínú ìrìn àjò ayé bí ẹnìkan bá wà tí ó ní ògo tàbí tó rìnrìn àjò tí ògo rẹ̀ búyọ, tí ohun tó ń ṣe dáadáa, tí gbogbo nǹkan ń tẹ̀síwájú, ohun tó dájú ni pé irú wọn a máa látakò, irú wọn a máa lọ́tàá. Àwọn kan sì wà tó jẹ́ wípé iṣẹ́ tiwọn ni láti dí àwọn tó dàbí pé Ọlọ́run dá ògo àti ètò rere yìí mọ́. Ní ara irú wọn ni Fáráò wà. Fáráò tí à ń sọ̀rọ̀ pa rẹ̀ yìí, òun ni Fáráò tó jẹ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà àti àkókò lẹ́yìn ìgbà tí Jósẹ́fù ti kú, tí àwọn ọmọ Ísírẹ́lì sì ti rí ààyè ní Egypt nígbà náà. A rí wípé àwọn ọmọ Ísírẹ́lì yìí Ọlọ́run ti fún wọn ní ààyè ti gbà wọ́n ń ṣe dáadáa ní Egypt. Nígbà tí Fáráò tí à ń sọ̀rọ̀ nípa rẹ̀ ni tí a lè pè ní ọ̀tá ìpín àwọn èèyàn tó lógo yìí, nígbà tó tásìkò yìí, ohun tó kọ́kọ́ kíyèsí ni wípé kí ló tó fi jẹ́ pé àwọn àlejò tí wọ́n ń gbé láàrin wa wọ́n ṣe lè máa ṣe dáadáa tàbí ṣe rere jù wá lọ. Èyí mú kí wàhálà ó dé bá, ó sì pinnu
láti ba àwọn èèyàn náà jẹ́ tàbí láti gbẹ̀mí wọn. Èyí ló ṣe gbé iṣẹ́ lé àwọn agbẹ̀bí rẹ̀ lọ́wọ́ pé tí wọ́n bá ti fẹ́ bímọ o, tó bá ti jí ọkùnrin òun ni wọ́n fẹ́ bí, ẹ rí wípé ẹ pa á. Ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin, ẹ dá sí kí nìdí tó fi ààyè gba àwọn obìnrin. Ìdí ni pé ní àkókò ìgbà náà a rí obìnrin bí ohun tí ò nítumọ̀, bí ohun tí ò lágbára. Wọ́n sì gbà wípé tí a bá fẹ́ sọ nípa ìran àti bí ìran kan bá tẹ̀síwájú, ọkùnrin òun náà ní mú ìran tẹ̀síwájú. Ìdí nìyẹn tó fi sọ wípé kí wọ́n máa pa àwọn ọkùnrin láti ké ìrántí àti láti pa ìran àwọn ọmọ Ísírẹ́lì run. Ohun kan mẹ́ta ni mo kàn fẹ́ kí a sáré wò. Ẹ jẹ́ á wò kí ni ipa tí Fáráò kó nípa nǹkan wọ̀nyí. Ohun àkọ́kọ́ ni pé ó yan àwọn tí mo lè pè ní àwọn ikọ̀ tàbí àwọn agbanipa òkùnkùn láti pa àwọn ọkùnrin wọ̀nyí. Ìyẹn náà ni àwọn agbẹ̀bí. Ó rán wọn níṣẹ́, ẹ máa pa àwọn ọkùnrin. Ohun kan kejì, ohun tí Fáráò ṣe níbẹ̀ yẹn, òun náà ni pé ó tọpinpin iṣẹ́ tó rán wọn fúnra rẹ̀. Kì í ṣe wípé ó kàn gbéṣẹ́ lé wọn lọ́wọ́, ó tún mọ́nítọ̀ rẹ̀, ó ń ṣiṣẹ́ lórí pé bóò ni wọ́n ṣe ń ṣe é, ǹjẹ́ wọ́n ṣe déédéé. Ìyẹn ló ṣe ní ẹsẹ̀ ìkejìdínlógún yẹn tó béèrè lọ́wọ́ wọn pé mo gbúròó pé àwọn obìnrin wọ̀nyí ń bí ọkùnrin, síbẹ̀ kò sí nǹkan kan tó ṣe wọ́n, kí ló tẹ̀ ń dá wọn sí. Náà ohun kan kẹta tó ṣe òun náà ni wípé ó tún gbé ìgbésẹ̀ mìíràn, ó wá ọ̀nà mìíràn láti mú ète rẹ̀ ṣẹ. Bí àwọn ọ̀tá ìpín tó lógo ṣe rí nìyí. Mo sì fẹ́ ká kíyèsí dáadáa wípé irú wọn èé tètè gbà bọ̀rọ̀bọ̀rọ̀, bẹ́ẹ̀ ni wọn èé tètè sinmi. Nígbà tí wọ́n bá wá ọ̀nà kan, bí wọ́n bá ṣe ń gbé wọn lọ́wọ́ kan ni wọ́n máa bọ òka òmíì. Nígbà tí wọ́n bá ti rí pé ẹnìkan ń ṣe rere, inú á máa bí wọn. Bí wọ́n bá dẹ̀ ti gbé ìgbésẹ̀ kan tí wọ́n rí pé ọ̀nà yẹn já sí pàbó, wọ́n á tún gbé ìgbésẹ̀ míì láti wá ọ̀nà míì. Irú rẹ̀ ni Fáráò ṣe nígbà yẹn. Ìwọ tó ń wò mí àti tó ń gbọ́ mi lónìí, ọ̀rọ̀ Ọlọ́run fún ọ lónìí ni wípé ìpín rẹ lógo, ṣùgbọ́n gbogbo ẹni tó lóun ó dá ìpín rẹ légbodò tàbí tó lóun ó ṣèlérí, lórúkọ Jésù Ọlọ́run yóò mójútó wọn fúnra rẹ̀. Ohun kan mìíràn tí mo tún fẹ́ ká wò ni pé ipa wo làwọn obìnrin agbẹ̀bí yìí kó fúnra ra wọn. Ikọ̀ ni wọ́n, àti gbéṣẹ́ lé wọn lọ́wọ́. Ǹjẹ́ wọ́n jíṣẹ́ yìí bá a ṣe ní kí wọ́n ṣe? Ohun kan méjì ni mo mú jáde tá a sì rí láti inú Bíbélì yìí. Ohun àkọ́kọ́ ni pé wọ́n bẹ̀rù Ọlọ́run. Tí ẹ bá wo ẹsẹ̀ ìkẹtàdínlógún ìwé tá a kà Ẹ́kísódù orí kìíní yìí, ó sọ wípé wọ́n bẹ̀rù Ọlọ́run, wọn ò sì jíṣẹ́ tí Fáráò rán wọn. So wọ́n fi ìbẹ̀rù Ọlọ́run ṣe. Yorùbá ní bí a bá rán ni ń ṣẹ́ ẹrú, a máa fi tọmọ jẹ ni. Irú èyí ni àwọn obìnrin wọ̀nyí ṣe. Ará Egypt ni wọ́n. Kàkà kí wọ́n tẹ̀lé ọba wọn, kàkà kí wọ́n tẹ̀lé ẹnìkan láti pa ìpín àwọn kan run, wọ́n ní rárá, àwọn ò ní ṣe bẹ́ẹ̀. So a rí èyí. Ìwọ tó ń gbọ́ mi lónìí tó dàbí pé inú ẹnìkan ń bí ọ, tàbí tó dàbí pé àwọn kan rán ọ níṣẹ́ pé wò ó, mọ̀jàjí òye, mọ̀jàjí ọ̀gá, mọ̀jàjí ó tẹ̀síwájú, ìwọ náà bá lè ṣe bí àwọn agbẹ̀bí yìí ṣe ṣe. Bẹ̀rù Ọlọ́run, ìbẹ̀rù Ọlọ́run nìkan òun ló lè mú èèyàn ṣe ń tó tọ́. A rí nǹkan yìí nínú ayé àwọn obìnrin wọ̀nyí. Ohun kan kejì tí a rí nínú ayé àwọn obìnrin ni pé wọ́n fi ọgbọ́n yẹ iṣẹ́ ọba tàbí wọ́n fọgbọ́n da iṣẹ́ ọba yìí nù. Ṣé ẹ mọ̀ wípé Yorùbá ní ọba rán níṣẹ́, odò ọba kún, iṣẹ́ ọba ò ṣeé mọ̀ jẹ́, odò ọba ò sì ṣeé rọ́lù. Ṣùgbọ́n a rí nínú ayé àwọn obìnrin yìí pé lótìtọ́ lọ́ba rán wọn níṣẹ́ tí wọn ò sì gbọdọ̀ mọ̀ jẹ́ nítorí pọ́ba gangan ń tọpinpin iṣẹ́ tí wọ́n ń ṣe fúnra rẹ̀. Ó tún yan àwọn kan láti máa sọ wọn, débi pé àwọn èèyàn ń fún ní àbọ̀ pé kábíyèsí, ohun tẹ́ ẹ ní káwọn obìnrin yìí ṣe wọn ò ṣe o, ohun tí wọ́n ń ṣe rèé. Ó tún ń tọpinpin wọn, síbẹ̀ àwọn náà lo ọgbọ́n. Ó fi hàn pé Ọlọ́run kọ́ wọn lọ́gbọ́n láti mọ ohun tó yóò ṣe. Gbọ́ ìwọ tó ń gbọ́ mi àti tó ń wò mí lónìí, nígbà táwọn kan bá gbé iṣẹ́ kan lé ọ lọ́wọ́ láti ṣe tí ò ṣe ìfẹ́ Ọlọ́run, ohun tó dá mi lójú ni pé tó o bá lè gba Ọlọ́run láàyè, tó o sì gba ìbẹ̀rù Ọlọ́run láàyè, ohun tí Olúwa ń bá ọ sọ lónìí ni wípé ó ní ètò fún ọ, ó sì mọ bó ṣe bọ́ kódà nínú ìbínú àwọn tó rán ọ níṣẹ́ pẹ̀lú. Torí tí wọ́n bá lè sọ fún bá pé àpàwọn náà nù, ó ṣeé ṣe kọ́ bá pa wọ́n dànù. Ṣùgbọ́n àwọn náà fọgbọ́n ṣe, wọ́n ṣàlàyé fọ́ba, kábíyèsí rárá, táwa ni wá láti sọ wípé iṣẹ́ yín ò jẹ́ nǹkan kan. Àwọn wọ̀nyí yàtọ̀ ní bí a bá ká tó dọ́dọ̀ wọn báyìí, wọ́n ti yára, wọ́n ti bímọ. Kábíyèsí sì sọ wípé ká máa pa ọmọ tí wọ́n bá ti bí. Ohun tẹ́ ẹ sọ náà ni wípé èyí tí wọ́n bá ń bí lọ́wọ́ nígbà tá a bá ń gbẹ̀bí wọn, òun lẹni ká máa pa. So ìdí nìyẹn tí a ò fi pa. A rí ìbẹ̀rù Ọlọ́run àti ọgbọ́n Ọlọ́run nínú àwọn agbẹ̀bí wọ̀nyí.
irú ayé wo wá lè ní wáyé. Àdìsá. láì oko àgbàdo mi òkè ọ̀hún òun náà kọ́ kò gbójú báyìí lọ ní ìrètí tí n bá débi ọ̀pẹ ìgbò òun náà máa gbó ó máa kó lọ́jà láti lọ sọ́ta ayé ìṣú mi. Àdìsá gbogbo àrùn yìí ètò kan mú ètò òun ní ìfẹ́ wá sọ fún ẹ orí ọ̀fẹ́ ọjọ́ òní nígbà wo ni ètò náà ní aago 6 tó sígbà wo sí aago 6 àràárọ̀ bí ilé iṣẹ́ ìmáwòrán ohun kan míì tí mo fẹ́ ká tún gbéyẹ̀wò ká tó lọ sí agbala tí ó parí rẹ̀ náà ni pé now àwa gangan gẹ́gẹ́ bí ẹni tó ń gbọ́ mi tàbí tó ń rìnrìn àjò lọ́jọ́ òní ní abẹ́ orí ọ̀fẹ́ tòní tí à ń sọ̀rọ̀ bá mo fẹ́ ká mọ nǹkan tí a gbọ́dọ̀ ṣe kí ni àwa gan nílò ká ṣe láti borí irú àwọn ọ̀tá wọ̀nyí torí n tó dájú ni pé kò sí bá a ṣe fẹ́ ṣe láyé àwọn ọ̀tá wọ̀nyí ọ̀wà o àyàfi tá a bá lógo ẹnikẹ́ni tí ìpín rẹ̀ ọ̀bá lógo láyé ẹnikẹ́ni tí àyànmọ́ rẹ̀ ọ̀bá nítumọ̀ ó sì dá mi lójú pé kò sí ẹnìkankan láyé yìí tí ọlọ́run ọ̀dá ògo àti àyànmọ́ mọ́ àwa ló wá kù sí lọ́wọ́ láti gbé ìgbésẹ̀ tí àwọn ọ̀tá yìí ò fi ní borí wa nítorí pé wọ́n wà wọ́n ó sì gbé ìgbésẹ̀ wọn ohun kan tí mo kàn fẹ́ kí a ṣe rèé o ohun àkọ́kọ́ ni pé ẹ jẹ́ á gba Jésù ẹni tó ní ìpín wa gbọ́ òun ló dá wa òun ló ní ìpín òun ló ní àyànmọ́ òun ló dá ògo mọ́ wa àwọn ọ̀tá yìí ó sì máa lé wa nítorí kí ògo yìí má bàa farahàn ohun tá a nílò ní o ara nínú Olúwa o nílò Jésù lólúwa àtolùgbàlà tó o bá ti fi ayé rẹ fún tó o gbà á tó o dì mú ohun tó dájú ni wípé àwọn ọ̀tá ìpín tó lógo wọ̀nyí wọn ò ní borí rẹ ohun kan kejì tá a nílò ká ṣe ni pé àwa náà ò gbọdọ̀ wà nídìí wípé kí a pa ìpín àwọn míì run nígbà tá a rí pé àwọn kan ń lógo àwọn kan ń ṣe rere a gbọ́dọ̀ wà lára àwọn tí ọmọ sọ wípé ká dí ẹnìkan lọ́wọ́ kí ògo tiwa náà lè yọ tàbí kí ọ̀tá tàwọn náà tàwa náà kọ́ mọ́ bá a bàjẹ́ ohun kan mìíràn tí mo fẹ́ ká kíyèsí ni pé a gbọ́dọ̀ mọ̀ nígbà gbogbo pé àwọn ọ̀tá wọ̀nyí ń bẹ ń tòsí wa o nígbà tí èèyàn bá fọkàn sí pé wọ́n ń bẹ ń tòsí èèyàn kan lè máa ṣe nǹkan lọ tí wọ́n èborí èèyàn ṣùgbọ́n bàbá tá a bá ti mọ̀ ìyẹn ó ràn wá lọ́wọ́ láti kíyèsára láti mọ ìgbésẹ̀ tó yẹ ká gbé ká gbàdúrà nígbà tó yẹ ká gbà ká sọ̀rọ̀ nígbà tí ó yẹ kí a sọ. nígbà tí a bá ń ṣe nǹkan wọ̀nyí Ọlọ́run yóò sì máa ràn wá lọ́wọ́ náà ohun tí mo fẹ́ ká mọ̀ lónìí náà ni wípé a gbọ́dọ̀ ṣetán láti rí wípé a ò dí ògo ẹlòmíràn lọ́wọ́ àwọn tí wọ́n sì pè ní ọ̀tá ògo àti ọ̀tá ìpè tó lógo wọ̀nyí bí wọ́n ṣe ń gbìyànjú tiwọn wọn ò ní borí nígbà tá a ti fi Jésù ẹni tó ní ògo àti tó ní ìpín wa ṣe orísun ayé wa mo fẹ́ rọ̀ wá wípé bí a ṣe ń parí ẹ̀kọ́ tòní ohun tí mo fẹ́ ká mọ̀ náà ni wípé a nílò kí a gbàdúrà sí Ọlọ́run àdúrà wa náà ni pé kí Olúwa má gbà fún àwọn ọ̀tá wọ̀nyí láti borí ògo wa orin kan ń bẹ tí mo fẹ́ràn dáadáa tí mo sì máa ń kọ nígbà àkókò bíi lè pé Olúwa dákun má gbà o Olúwa dákun má gbà fún wọn Olúwa dákun má gbà o kó má ráyé pa kádàrá mi dá o so àwọn àdúrà yìí yóò sì gbà láyé wa lórúkọ Jésù ẹ jẹ́ ká gbàdúrà bàbá gbé yín ga nítorí pé ẹ ti bá wa sọ̀rọ̀ lónìí ohun tí a béèrè náà ni pé kí ẹ ràn wá lọ́wọ́ kí ẹ gbé wa borí àwọn ọ̀tá ìpín wa gbogbo tó dá wa lójú pé ẹ fún wa ní ìpín tó lógo Jésù gba ọpẹ́ wa ògo ni forúkọ yín torí pé ẹ ti ṣe bẹ́ẹ̀ Jésù Olúwa wa. a rí àmì pupa kan ní ìsàlẹ̀ ohun tí à ń kẹ́kọ̀ọ́ nípa rẹ̀ àmì pupa yìí òun ni yóò sọ fún wa wípé a gbọ́dọ̀ lè tẹ tá a bá ti tẹ àmì yìí òun ni yóò fún wa láǹfààní láti máa tẹ̀síwájú láti máa wo ètò yìí lọ ní gbogbo ìgbà ó lè jẹ́ wípé a máa jẹ àǹfààní rẹ̀ ní ojoojúmọ́ àti àkókò bí àkókò jù báyìí lọ yóò sì dára fún wa bí a ṣe ń ṣe bẹ́ẹ̀.